Hello to Itemida. Association of Yorubawuyi Amebo. Hello to ó ti ṣẹlẹ̀. You don't say again. You don't happen o. You don't ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ o. Hello. Hello to ẹjọ́ ìmí ẹ máa bọ̀ torí ọlẹ́ ní dààmú. Ẹ wá gbọ́ Amebo o. You don't happen again. Hello to ẹ ní pàwọ́ ẹ̀ ní bá ti wá jẹ́. Ní gbà Yorùbá nation la fẹ́. Ẹ tún láyé wa ní jẹ́ kẹ́ láyé àwọn ọmọ wa. Kí la fẹ́ sọ fáwọn ọ̀ràn tó ń bọ̀? What do we tell our next generation? Káàbọ̀ jàre. Kí la fẹ́ sọ pé ó ṣe wá? Abeg, invite friends and family. Come join me here o. I have 30 minutes. Professor Yoruba Amebo ni. Anike praise if I catch you, If I catch you, Anike praise, that's my love. Please. Hello to You don't happen, you don't share, let it share again. Let me come and share Amebo for you. Invite friends and family. Let everybody join us quickly. Pa. Oh yeah, let's go. I want to wọlé wọn máa bá wa lẹ́nu ẹ̀. Amebo. Yorubawuyi Amebo. Let's go. Ọlájídé. Sorry. Ẹ ká ètè bẹ̀rẹ̀ pàápàá mi ní time. Let's go there. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ pé ẹja ló wà nínú sardine àbí kí n sọ fún yín? Make I tell you. Ẹ jẹ́ sọ fún yín pé ẹja ló wà nínú sardine ó ti ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ kí lórúkọ bọ̀dá tí wọ́n pa ní níbi tó ti lọ ṣe campaign jọ wò consensus àbí consentus àbí consent whatever. Tẹ́ bá mọ orúkọ bọ̀dá tí wọ́n pa. Bọ̀dá tó lọ ṣe rally tí wọ́n pa. You have to tẹ́ bá mọ orúkọ bọ̀dá yẹn bá mi kọ orúkọ bọ̀dá yẹn síbẹ̀. Because mo ti lọ wo orúkọ wọn ní Google mi ò rí wọn. Correct Amebo. Ẹ jọ̀ọ́ mi fi ikú yọ bọ̀dá yẹn o. Bọ̀dá tí wọ́n pa mi fi ikú yọ yín o because one of his family or even the children might be looking at me now, might be watching me. I am not here to mock him. I am just here láti wá sọ fún ẹ̀yin tó kù tó tẹ́ ń bọ̀. Tẹ́ máa tún lọ jà fún àwọn olóṣèlú. Mo fẹ́ wá sí wá shock yín ni o. Bọ̀dá yẹn mo fẹ́ mọ ìdílé tó ti wá. Àwọn guys tí wọ́n pa níbi APC consensus àbí consentus àbí consent whatever. Mo fẹ́ mọ bí tí àwọn bọ̀dá yẹn ti wá. Mo fẹ́ mọ orúkọ àwọn family wọn. Mo fẹ́ mọ orúkọ àwọn Anike, you don't show. Mo fẹ́ mọ orúkọ àwọn ọmọ wọn. Now, make a shock on her. Ọ̀gá wa Amebo. Èmi lọ kẹ́yìn Amebo. Wàhálà yẹ nice. Thank you. Hello to Hello 1 2 3. Ìyá mi debo ẹ káàbọ̀. Ṣé ti gbọ́ pé James Ibori? Ṣé mọ̀ James Ibori, ex-governor of Delta State. Ex-governor of Delta State, James Ibori. Tí wọ́n sọ pé kó wá lọ sí ìlú òyìnbó, ṣé rántí? Ṣé rántí James Ibori, ex-governor of Delta State, wọ́n lọ kó wá sí ìlú òyìnbó. Ẹ mọ iye pound sterling tó wà nínú òyìnbó. Ẹ mọ iye ilé tó rà síbẹ̀. Congratulations. Congratulations pé ọmọ James Ibori ó sì win ní House of Rep. Hey, Yami Deborah, thank you, God bless you. Ọwọ́ ya máa lọ sókè. Train máa lọ jàre. Ọmọ James Ibori ó sì win ní House of Rep ní ẹgbẹ́ PDP. Ẹ bá mi bí bọ̀dá tí wọ́n pa yẹn, àwọn bọ̀dá tí wọ́n pa yẹn, pé kí ni àwọn ọmọ wọn fẹ́ win. Àwọn ti dá àwọn ọmọ tí wọ́n sílẹ̀ ń sìn o. Nítorí pé James Ibori kò lọ ṣe tọ́ọ̀gì lẹ́yìn olóṣèlú. Ó jẹ gọ́vnà lé wa lórí. Ó rún wa, ó gbá wa, ó rọ́ wa. Ó kó gbogbo owó wa, ó lu ọpọlọ,
ó kó owó ìrandíran ẹ̀ kalẹ̀. Now, congratulations to the son of ex-governor James Ibori. No, the daughter, obìnrin ni. Congratulations to the daughter of ọmọ James Ibori. Ó ti di House of Rep. Lẹ́yìn tí bàbá ẹ̀ ṣe governor. Ẹ̀yin brothers mi lọ́jà fún olóṣèlú. Kí la àmọ̀ tí ń fẹ́ dà? Àmọ̀ tí yá tún di thug. Number 2, Idris. Ọmọ Abiola Ajumobi. Bàbá kan, kí ló máa ń pè náà? Bàbá consequence àbí kí ló máa man of kíní kan ló pè? Man of authority. Bàbá man of authority Ajumobi tó kọ̀ tí ò sanwó school. Tí àwọn schools consensus mo kan fi mi ṣe yẹn ni. Tí àwọn ọmọ school strike lọ́yọ̀ọ́. Tó ti school tó fowó kún school. Ó jẹ́ tẹ́ bá lọ wo sàréè Àjùmọ̀bí, ẹ rí ibi tí wọ́n AC wà nínú sàréè Àjùmọ̀bí. Wọ́n ṣe AC síbẹ̀, wọ́n ṣe chair, wọ́n ṣe table, wọ́n ṣe everything síbẹ̀. Ọ̀pọ̀ pé Àjùmọ̀bí ò sanwó school àwọn ọmọ. Ó fowó kó school àwọn ọmọ, school strike. Wọ́n ti school pa Àjùmọ̀bí ò ṣí school. Ó tún bú àwọn ọmọ yẹn. Ó tún ní kó lọ gbé àwọn ọmọ yẹn. Bí wọ́n ti ń ṣe campaign, wọ́n tún yìnbọn pa lára àwọn boys, àwọn students. Tango, mo bá Tango. Tango, God bless you. Congratulations. Ọmọ Àjùmọ̀bí. Ó ti wọlé ní abẹ́ àsíá APC. APC ẹgbẹ́kẹ́gbẹ́. Congratulations Idris Àjùmọ̀bí. Ẹ̀yin gbọ́n ti yín. Ẹ̀yin máa jọgbọ́n lọ. Mr. Tango. Tó kù bá ń wẹ̀yìn kó máa gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí. Ó wà lójú ayé gan, àwọn ọmọ ẹ wọn ò lè fún wọn ní post. Now tó ti kú sí. Ṣé o fẹ́ fi àwọn ọmọ ẹlẹ́ fún àwọn ọmọ àwọn olóṣèlú, because I always tell you pé àwọn bàbá yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Àwọn ọ̀rọ̀ tí mo ti ń sọ pass ó ti ń come àti mo ti sọ tẹ́lẹ̀ ó ti ń come to pass nísìn. Mo láwọn bàbá yẹn fẹ́ báwọn ṣe lò wá káwọn tún lo àwọn ọmọ wa ni. Now, Idris Àjùmọ̀bí of Oyo State, congratulations. Bàbá ẹ̀ ti lo àwọn ará Ọ̀yọ́. Ìwọ náà tún ti win fún APC. Kò sí wàhálà. I love you, jàre. You Demola Taiwo, I love you. Ẹ ṣé gan, God bless you. Ṣé rántí El Rufaya, ex-governor of Kaduna State. Ex-governor of Kaduna State, El Rufaya. Congratulations to the daughter of El Rufaya. Ó ti win ní House of Assembly under umbrella PDP. Ẹgbẹ́ fowó ra bra. Ẹgbẹ́ sì gbé dé sáà ní PDP ni. Gbogbo wa ló lọ fi ra bra. Ó lọ ra bra fún 44 million bra. Ọlọ́run ọba o. Ọmú tó dẹ̀ wà lẹ́yìn Adésani, ọyún Adésani kò jí kékeré báyìí lọ o. Ó lọ fi 44 million ra bra, $44 million. Àbẹ́lẹ̀ náà pé. Ọlọ́kùn ní dà fáwọn pípù yìí. Bọ̀dá Tango and co. Bọ̀dá Tango àtàwọn tó pè tó pa síbi ìjà olóṣèlú. I am saying I am not here to mock the dead. Mi ò fi ń ṣe yẹ̀yẹ́ o. But mo kàn sọ fún pé tó kù bá ń wẹ̀yìn. Tí òkú bá ń wẹ̀yìn, tẹ́ bá wẹ̀yìn, tẹ́ bá rí pé bàbá ìwọ̀n lo ayé yín. Títí tí wọ́n pa yín sórí street. Àwọn òṣìkà, mo dúpẹ́ bàbá mi, thank you, God bless you. Ọwọ́ yẹn máa lọ sókè. Wọ́n tún wá àwọn ọmọ yín náà tí wọ́n tún wá lo ayé àwọn ọmọ yín. Ọmọ ex-governor El Rufai ó ti wọlé o fún House of Assembly. Jigawa ex-governor Sule Lamido. Okay, El Rufai governor ṣì ni. Sule Lamido, ex-governor of Jigawa State. Congratulations to your son. Ọmọ Sule Lamido, ex-governor of Jigawa State. Ó sì wọlé ní abẹ́ àsíá PDP fún governor. Fún governor of Jigawa
olówó ń lówó sí tálíkà sí àdẹ̀ bínú àmọ́ tálíkà tí ò bá gbọ́n á lọ parẹ̀ bíi tango àtàwọn tó kù. Now èyí tó pa bámbárì níbẹ̀ ni bàbá wa onígò dúdú, bàbá wa chairman managing director, bàbá tó kówó lọ sí China, tó lọ ralé sí China, tó fẹ́ kọ́lé lọ sí sánmọ̀ ní China, bàbá wa Sani Abacha. Ọmọ ẹ̀ ti wọlé fún governorship candidate ní Kano. Congratulations. Ọlọ́run máa ṣàánú mi. Ọmọ Abacha ti wọlé fún governorship candidate ní PDP Kano. Mo ń bẹ̀ tọ́wé. Ọmọ Àjùmọ̀bí lọ́yọ̀ state wọ́n ní opponent ẹ̀ step down fún, kò ní step down. Ẹni ẹlẹ́ni wọ́n ò bí kú bóyá ọmọ tálíkà ni ó yá step down. Ẹlẹ́ni don't laugh. Kí ni kí n máa ṣe kí n máa láàfù wàhálà máa ti dé o kí n máa láàfù. Àbí you are new person on my show. If you are not new person, you will know. Ebi máa rẹ́rìn ni. Wọ́n ní ìbànújẹ́ ò sí fẹ́ni tẹ́yìn ẹ̀ ta síta. Ó rí pé yìí mi ta síta ni. And again, on Yorubawuyi platform, we always cruise. A máa ń cruise ni. Association of àwọn àmì ẹ̀bọ́lọ́ wa bíbí. So ẹni tó bá serious kò ní dúró lórí page. A máa rẹ́rìn. Don't say I should not laugh. I will laugh. Rufus ẹ ṣe jàre. So James Ibori ọmọ ẹ̀ House of Rep under PDP, Àjùmọ̀bí Abiola Àjùmọ̀bí APC, El-Rufai Jigawa governor Sule Lamido, gbogbo àwọn ọmọ wọn sì wọ́n ti kó wọn síbẹ̀. Now bọ̀dá Tango, ṣé Tango nàbí Django? Bọ̀dá Django àbí bọ̀dá Tango ni ẹ̀sùnmọ́ bíbí. Na that of the pepper dem o. Bọ̀dá Django tó kù bá ń wẹ̀yìn, tó bá possible pé o lè wẹ̀yìn, o lè rí fídíò yìí. Ẹ bá mi máa tẹ love and like button lórí Facebook yìí dájú. Primaries náà ni. No, I don't have time. I will be doing maybe 30 minutes, 40 minutes every day. If possible every day, because I am busy. Ẹ pé ilé kọ́ ni mo wà. Mi ti lọ sílé, ẹ rojú mi bó ṣe rí. Ẹ pé mi ó ti ń kéré sí. So ẹ bá mi máa share hashtag àwọn ẹ káwọn èèyàn wọlé. Kọ́ wọ́n á gbọ́ pé gbogbo àwọn olórí wọ́n ti fi àwọn ọmọ wọn síbẹ̀. Ṣé rántí pé Baba Lai Muhammed náà ọmọ ẹ̀ wà ní house. Ọmọ ẹ̀ ṣe lose lọ́dún yìí ni o. Gbogbo wọn wọ́n replace ara wọn. Ọlájì wọn, thank you my sister. Gbogbo wọn wọ́n replace ara wọn pẹ̀lú àwọn ọmọ wọn. Bọ̀dá Tango and Co. Tó kù bá ń wẹ̀ ìfẹ́ kó máa wo fídíò yìí. Tó bá yẹ kó máa rí data rà lọ́rùn. Ìwà táwọn tó pàtẹ́ máa rí data rà lọ́rùn. Mo fẹ́ kẹ́ máa wo fídíò mi bí ṣe ń sọ̀rọ̀ yìí. Tẹ́ bá wá rí data rà. Àwọn tó kù yìí tó fẹ́ lọ́jà fún olóṣèlú. Mo fẹ́ kàn listen sí mi. Wọ́n á gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Wọ́n á fóònù yín. Wọ́n á ṣàlàyé fún yín bẹ́ẹ̀ dẹ̀ máa fóònù wọn látọ̀run. Lè máa sọ fún pé kó yẹ kó rí àwọn pé. Kọ́ má kú bẹ́ẹ̀ yín ṣe kú, mi ò fi kú yọ̀ yín. Anybody can die anytime. Anybody lè kú anytime. Not pé máa wá kú bí ọ̀dẹ̀. Ẹni tó bá lọ gbé àpótí ìbò fún àwọn olóṣèlú, ó lọ kú bí ọ̀dẹ̀ ni. Ó lọ kú bí ẹni tí ò ní làákàyè. Wọ́n ká àwọn tí wọ́n síbẹ̀. Jẹ́ kí n wá sọ kíní kan fún yín. Because mo lọ sórí Google. Mo lọ wo orúkọ àwọn ọmọ àwọn people yìí. Àwọn orúkọ bàbá wọn wà lórí Google. Orúkọ ọmọ wọn wà lórí Google. Àwọn orúkọ Tango àti àwọn ọmọ ẹ̀ wọn ò sí lórí Google. Yes. Because wọ́n ti lo ayé Tango tó fi lò pa. Báwo ni àwọn ọmọ ẹ̀ ṣe máa survive? Bọ̀dá Tango. Tó bá yẹ pé orí data rà lọ́rùn o, tí network wà, kó máa wò mí báyìí. Báwo ni àwọn ọmọ ẹ̀ ṣe máa survive? Àwọn bàbá tí wọ́n fún wọn ní education, wọ́n fún ẹ láyè fún education. Wọ́n ò fún ẹ láyè fún hospital, wọ́n ò fún ẹ láyè fún ọ̀nà, kò síná.
wọ́n sọ ẹ́ di tó fẹ́ dà wọ́n wá rán ẹ níṣẹ́ kíákíá wọ́n rán ẹ lọ sí àjò àrèmábọ̀ bọ̀dá Tango báwo ni àwọn ọmọ ẹ ṣe máa survive kí ni àwọn ọmọ ẹ máa sọ nípa ẹ tí àwọn ọmọ ẹ bá dàgbà tó bá rí fídíò yẹn kí ni wọ́n máa sọ nípa ẹ àti wọ́n ni wọ́n kọ́ bọ̀dá Tango àtàwọn bọ̀dá tó kù náà ni o. Àmì ayé òdìjọ mú gbogbo àmì bọ́lá mo kí ẹ ṣeun kí ni ẹkún àwọn ọmọ yẹn tó bá rí ẹ tó bá di ọjọ́ ọ̀la tí àwọn tẹ̀ ń wò yìí ẹ lọ kọ sílẹ̀ ẹ lọ bá mi kọ sílẹ̀ dẹ̀ Yorubawuyi sọ bẹ́ẹ̀ àwọn tí Tango tó kú fún yìí wọn ò ní ṣe jack shit fún àwọn ọmọ Tango wọn ò ní torí ẹ̀ sọ pé àwọn ọmọ Tango ẹ wá gba scholarship wọn ò ní sọ bẹ́ẹ̀ never will they say that wọn ò ní jẹ́ ká compensate àwọn ọmọ Tango yìí o ìjọba ti gbà nínú wọn o kí ọmọ ẹnìkan nu wa kó step down fún kọmọ Tango di house of rep wọn ò ní sọ bẹ́ẹ̀ wọn ò ní fún ọmọ Tango ní kánsẹ́lọ̀ lásán tí àwọn ọmọ Tango bá dàgbà tó máa gbé àpótí ìbò pé àwọn fẹ́ contest àwọn olóṣèlú náà máa jáde pé ọmọ tọ́ọ̀gì ni àwọn náà máa oppose ọmọ ẹ wípé ọmọ tọ́ọ̀gì ni and again báwo lọmọ ṣe fẹ́ di kánsẹ́lọ̀ àfi tó bá rí àánú Ọlọ́run gbà because àwọn tí wọ́n lù ẹ́ pa yìí wọ́n máa fẹ́ lu àwọn ọmọ ẹ náà ní fún àwọn ọmọ tiwọn ojoojúmọ́ mo máa ń sọ lórí kínní màláwà bá ìtúlù ayé wa all their plan tó fi rán àwọn wọn lọ sílùú òyìnbó lára àwọn ọmọ wọn who is this Okowa tó wọlé fún house of rep obìnrin ni o she is a barrister ni Okowa ṣé Yorubawuyi lè di barrister wọn ò jẹ́ kẹ́mi kàwé àwọn wọn rán ọmọ wọn ṣe àwọn wọn kàwé wọn lọ school congratulations to them their parents are ẹ bá yá mi lóyìnbó are intelligent they sent their children to school láti lọ kàwé àwọn tí dìde lórí àpótí nsìn wọ́n ti ń fi àwọn ọmọ wọn síbẹ̀ bọ̀dá Tango àtẹ̀yìn Tanso tó kù tó fẹ́ jáde lẹ́yìn Tango ibo ni pò tí àwọn ìyá yín wọn ò ráyé lò just like bí ìyá Yorubawuyi náà ṣe ń tawó robo bẹ́ẹ̀ ni ìyá tí náà ṣe tawó robo àwọn ìyá yín ò jẹ́ wọn ò ráyé lò wọn ò gbádùn ayé just like bẹ́ẹ̀ni àti yín ṣe tá à ṣe ráyé lò tèmi ṣe wá ń ṣọmọdọ̀ nílùú òyìnbó gbẹgbẹgbẹtọ̀ fọmi iṣẹ́ kan tó iṣẹ́ kan 2-3 days no sleep tí mo ń ṣọmọdọ̀ òwú báyìí mo ń rìn kiri níbi orí tọ́jú ngi close níbi iṣẹ́ kan ní 12 o'clock lọ́pọ̀ síbi iṣẹ́ mi ní 1 o'clock òru pátá kan fọ́sẹ̀ kan wọ́n ti sá di uniform pátá kan fọ́sẹ̀ kan àwọn tó wá lóyìnbó là ń jẹ́ bẹ́ẹ̀ pátá ìgbà mi báyìí wá sáré wọ store ni wàá ti ra pátá wàá lọ sanwó wàá lọ wọ nínú bedroom wọn ìtò bọ́ nídìí wàá sọmọ láìlọ́ọ̀nù òní lè mú káàkiri bìkọ́sọ́ tún lọ síbi iṣẹ́ mi dustbin ló máa jù sí pátá kan fọ́sẹ̀ kan wọ́n ti sá di uniform ọmọ àjùmọ̀bí ò jáde ó wọlé ni ó ti wọlé ní képo jáde ó ti wọlé primary mo ti sọ fún yín bóyá ẹ̀ṣẹ̀ join ni wa ni bọ̀dá Tango èmi ìwọ àtẹ̀yìn tó kù tó fẹ́ lọ gbé àpótí fọlọ́ṣèlú tí ẹ ò fi kú Tango kọ́gbọ́n mo tó máa sọ fún yín ni pé Tango strong tó kò lóògùn tó ní wàhálà Tango náà ṣe oògùn o àwọn tó kù náà ṣe oògùn o àmọ́ wọ́n rún wọ́n bọ́ sáré kìámọ̀ ìwọ tó ń wò mí yẹn sẹ́ẹ̀tì Tango please don't ìyá àdúrà ẹ bẹ́ẹ̀ kí àti break sẹ́ẹ̀tì Tango tó ń wò mí yẹn èmi àti ẹ àárí ayé lò bí àwọn ìyá wa ò ṣe ráyé lò àwọn ọmọ wa ń kọ́ Tango ń sìn tí ẹ ti Tango àtàwọn tó kù yẹn tí wọ́n ti kúrò ní -1 báwo làwọn ọmọ wọn ṣe fẹ́ rí ayé lò làwa mo ti sọ yẹn lánàá làwa fọsọsọ àtìkù not and not báwo ni àwọn ọmọ Tango àtàwọn tó kù ṣe fẹ́ rí ayé lò so ìwọ brother mi ló ṣe fẹ́ lọ gbàpò tí ìbò ẹ bá mi share fídíò yìí
ẹ káwọn brothers wa tó fẹ́ lọ gbé àpótí ìbò ẹ kó yé wọn pé àwa tá wà ń lo òyìnbó pátá kan fọ́sẹ̀ kan ni pátá àdìwa tó fẹ́ pàrọ̀ tó máa ṣàpátá wàláì tó fẹ́ pàrọ̀ tó máa ṣàpátá wà níbi bíi ni wọ́n ṣàpátá wọn táyà ìgbà mi wàá wọ bra tí sàlẹ̀ bra bá yún ẹ wàá wọ store wàá lọ ra bra wàá ra bra ẹ ṣe wàá change bra ẹ obìnrin mi 3 days kò wẹ̀ pátá wa wọ́n máa lẹ lójú fúrọ̀ ní nílé wọ́ àbọ̀ àfi sí láìlọ́nù àjù sí dustbin gọ́sọ̀gùn àwọn tó máa ṣa pátá òsì níbí àwọn pátá náà tó máa ṣà náà máa lọ fọ̀ náà máa gbọ́ fún yín Nàìjíríà máa pé mo ra Tòkunbọ̀ pint Tòkunbọ̀ pint àwọn pátá ta lò níbi bíi tá àráyè fọ̀ àwọn ní Tòkunbọ̀ pint tẹ́ ń ra Nàìjíríà pátá ti ta wọ̀ fún 2 days tá àrí wẹ̀wẹ̀ àwọn ní Tòkunbọ̀ pint tẹ́yìn ń wọ̀ ní Nàìjíríà pátá ti ṣomi abẹ́ sí omi abẹ́ táàrí wẹ̀ fi táàrí omi fi wẹ̀ àwọn ní Tòkunbọ̀ pint tẹ́yìn ra Nàìjíríà pátá làágùn sí pátá tó yẹ pé gbà mí a máa tọ́ àní romi tamba tàti romi fùrọ̀ sí àwọn ní Tòkunbọ̀ pint tẹ́yìn ra Nàìjíríà àwọn bàbá ìbóye lé àwa kó lé táwa ṣọmọdọ̀ níbi bíi àwọn ọmọ tí wọ́n náà wà níbi bíi àmọ́ àwọn ọmọ tí wọ́n ń kàwé ni wọ́n tún gbádùn wọ́n tún wá padà wálé nísìn wọ́n tún wá fẹ́ àwọn ọmọ wọn síbẹ̀ now tango pátá fresh wo lẹ́ ń wọ̀ Nàìjíríà wọ́n pátá Tòkunbọ̀ lẹ́ ń wọ̀ pátá bá romi abẹ́síkù lẹ́ ń wọ̀ pátá kan fọ́sẹ̀ kan ẹ̀ ti sọ di uniform àwọn aráàlú òyìnbó là ń jẹ bẹ́ẹ̀ tó bá pàdé aráàlú òyìnbó lójú ọ̀nà ẹ jẹ́ ìsàṣírí kan fún yín tó bá ọ̀rẹ́ tó ń lo káà ìwọ wọnú mọ́tò ẹ̀ tó bá ṣọ́ra ṣe ló bá fọwọ́ bomú àmọ́ tẹ́ ẹ̀wọ̀n tó ń fàyìn táà ń kọ́ mọ́tò káàkiri mọ́tò ń fàyìn kí ni irọ́ ni o ìtàlẹ̀ tí ń wo tẹ bá jẹ́ inú ẹ̀ pátá 2 days tí òró mi ìhà yìí tì pátá 2 days tí òró mi ó wà lẹ́yìn káà wa àwọn búrà tó ti gan ó wà lẹ́yìn mọ́tò uniform bí mẹ́jọ lẹ́lòmí nínú mọ́tò ẹ̀ from one work to one work ni hello ṣé mo lè rí 3 hours síbẹ̀ yẹn mo dé tán tó bá ti close báyìí pé ó lọ nìyẹn kò ní wọ́n ti fọ pátá díẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ìwọ lákẹ́ wá fi bú mi o kẹlẹ́wọ̀n tá kì í fọ pátá lu òyìnbó fọ pátá lóòótọ́ máa ń gba dọ́là ẹ pé mo tún fáyìn lẹ́nì ẹ pé máa rí mi ń gbà mí báyìí máa wọ̀ wọ́ ni mo máa wò hàn bí olè agétí nítorí pé owó mi wà láwọn bàbá burúkú yìí nítorí pé owó mi wà láwọn bàbá burúkú yìí wọ́n mú ọlù ayé ìyá mi wọ́n ti lu ayé tèmi náà ọmọdọ̀ ni mo ṣe mi bí tó bá lọ fọ ìdí fún òyìnbó mi tó bá bẹ́ ìgbẹ́ pọ́ wàhálà ẹ̀ ní option gbọ́dọ̀ máa fọ̀ gbẹ̀yẹn dáadáa ẹ fọ ìdí yẹn mọ́ ọ̀bí yín dá ẹ gbọ́dọ̀ fọ̀ kó mọ̀ ni ẹ má fọ̀ ìdí fún òyìnbó kẹlẹ̀ bá àrówó gbà ṣé bẹ́ẹ̀ làwọn pípù yìí làwọn ọmọ tí wọ́n lọ ń fọ̀ ìdí fún òyìnbó lu òyìnbó mo ń sọ fún yín you believe come back home let's fight it together I am not coming back any home kó fi àṣẹ sẹ́nu lot of shit kábíyèsí Ọlọ́run let me tell you ìjọ kan mo ṣe 8 to 4 ètò pàpàṣẹ lọ́wọ́ mi ò dé wọ́n ní ṣe mo lè ṣe 4 to 8 to 4 8 láàárọ̀ di 4 ọ̀sán mo tún wá ṣe 4 to 12 alẹ́ ní the same spot mo yẹ tún níṣẹ́ níbì kan ní 3 o'clock òru mo láti lọ wọ train mo close ní ẹni 12 mo wá lọ wọ train mo jókòó sínú train mo wá sùn sínú train bẹ́ẹ̀ ṣe ń wò wá ìtàgbọ́ bóyá fáìn lójú Ọlọ́run á ṣe ẹ̀ wá síbí ẹ wá wọnú train ẹ rí fine mama tẹ́yìn wò pé woman fine mama ni o a máa ń rí lórí Facebook Yorubawuyi a máa ń rí lórí kíní tẹ bá mi pàdé nínú train níbi tí mo ti sùn tí mo ti lanú lẹ́nu
ẹnì kan ò ní fẹ́ ẹnì kan ṣe yẹ̀yẹ́ nítorí pé tó wà lẹ́gbẹ̀ẹ́ náà òun gan sùn ẹ̀rí àwọn dáàdì tẹ́ni mo pe dáàdì Kàfáyá wọn sẹ́ǹdì owó síra àwọn máa ṣàkàwà aráàlú òyìnbó wàláì dáàdì Kàfáyá wà tó ti hàn nínú train dáàdì Kàfáyá ó wà tó ti ní ẹnìkan ò nífẹ̀ẹ́ ẹnìkan ṣe yẹ̀yẹ́ kọ́fì àgbẹ́rìn ni àti ẹ mọ̀ pé kọ́fì pàpà ó dàbí pé èèyàn mu kinní ni èèyàn mu olókọba ni kọ́fì ń gbà mí a máa mu kọ́fì tó pé wàá mu kọ́fì títí ojú ẹ̀ wá pọ́n ojú àlẹ́rìí bẹ́ẹ̀ tó ti jẹ gbanáyó tó bá mu kọ́fì ju ojú ẹ̀ máa lẹ́rìí níbẹ̀ tó ti fa gbanáyó bá ṣe ń lo láìfò wà níbi bíi nìyẹn lọ́wọ́ àwọn bàbá àgbákò yìí náà wọ́n ti kọ́ àwọn ọmọ wọn síbẹ̀ fún ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wọlé àmọ́sáré tún kàkítà bọ́ sọ́dọ̀ ọ̀rọ̀bọ̀dá tango again James Ibori ọmọ James Ibori ex-governor of Delta State ọmọ ẹ̀ ti wọlé fún House of Assembly House of Representatives House of Rep ní under PDP ọmọ Àjùmọ̀bí ó ti wọlé ní APC lọ́yọ̀ State under APC ọmọ El-Rufai governor of Kaduna State ó ti wọlé ní House of Rep under APC ọmọ Okowa Delta governor ọmọ tẹ́lẹ̀ ti wọlé fún House of Assembly under PDP Jigawa Sule Lamido ex-governor of Kini ọmọ tẹ́lẹ̀ ti wọlé fún governorship candidate again bàbá jẹ governor kó ń bẹ̀ ọmọ náà tún bọ́ sí governor congratulations Sani Abacha bàbá onígò dúdú ọmọ tẹ́lẹ̀ ti wọlé fún governor under PDP ẹ jọ àwọn pípù yìí kí ni àwọn bàbá wọn ṣe ní dáadáa sí Nàìjíríà and somebody like Tanko àbí Tango àbí Tankwa somebody like Tango ṣẹgbọ́ Mommy Lizzy wọ́n ní the mama I took care of last year refused to use Pampers. I used hand to pack her poo-poo and wash her mess. Yes, so àwọn ìyá mi máa sọ pé àwọn ò lo Pampers. Wọ́n láwọn ò fẹ́ Pampers. Wọ́n máa ya ìgbẹ́. Àwa ọmọ Nàìjíríà la máa fọwọ́ kò níbi bí. Wọ́n ya ìgbẹ́. Tó bá dédé gan ìgbẹ́ yẹn á tún jọ gbẹ̀gìrì tó fẹ́ fi jàmàlà. Wọ́n máa fọ́ original ìgbẹ́. Ọwọ́ ló máa fi kó. Tó bá láwọn ò lo Pampers, ò ní ṣe anything. Tí ó bá tẹ́ lọ́rùn gbàlú ẹ lọ. Ṣá lè wá Nàìjíríà. Ṣá lè wá. Tẹ́ bá rárá ìlú òyìnbó tó bá bínú pé mo ti bínú mo lọ Nàìjíríà lọ́wọ́ yìí. Wàhálà wọn lé ni. Wọ́n lé àbí pé ayé ń sàsí. Kò sí lè wà, kò sí security. Àwọn ọmọ tí wọ́n wá wọlé yìí sì. Ta ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún mi pé àwọn ọmọ yìí wọ́n máa ṣe dáadáa. Ẹnìkan ní na one day you dey do that o. Òun ló mọ̀ mi ta. Ẹ jọ̀ọ́, ta ló lè fọwọ́ sọ̀yà wí pé àwọn ọmọ tí wọ́n wà àwọn ọmọ tó fẹ́ wọlé yìí nísìn wí pé wọ́n máa ṣe dáadáa. Ipa abẹ́rẹ́ lókun máa ń tọ̀. Wọn ò ní bímọ ní sọ àgùntàn. Kó lọ sí sọ ewúrẹ́ lọ jẹ. Ohun táwọn bàbá wọn ṣe, àwọn máa believe pé normal tí àwọn bàbá wọn ṣe ni. Bàbá wọn ṣe kówó sílùú òyìnbó, tó ń ṣe kówó pamọ́, wọ́n máa believe pé bó ṣe jẹ́ kó rí nìyẹn. It's never their fault. That is the way that was the way they were brought up. Ọmọ believe pé owó wà Nàìjíríà tó sufficient débi pé àwọn kan gbọ́dọ̀ ríra wọn pé immunity wà lórí àwọn. So àwọn yẹn sì immunity wà lórí wọn. Wọ́n máa lo ayé báwọn bá wọn ṣe lo ayé ni. Wọn ò ní ever ṣe anything. Àwọn náà máa kówó pamọ́ ni. Ẹ fi Àjàyí kí lórúkọ ẹ̀ sílẹ̀ ó ní abeg stop making noise. Ṣé rí Àjàyí yẹn ẹ lọ wò dáadáa Àjàyí tó ní stop making noise yẹn ẹ lọ wò dáadáa ayé ẹ̀ ti rún o. Àjàyí tó ní stop making noise yẹn ẹ má dá lóhùn ayé ẹ̀ ara àwọn tí wọ́n lo ọpọlọ wọn ni. Ṣé mo pa àwọn olóṣèlú yìí náà wọn ò ṣe lójú lásán irú àwọn Àjàyí yẹn nígbà tí ìyá tí wọ́n wà lórí ìyá tí wọ́n sì ń reign fídíò kan mo ti post ẹ̀ ìyá yẹn like 60 something years ó ní tá bá béèrè owó lọ́wọ́ àwọn ọ̀gá àwọn ọmọ ní ká fọwọ́ tẹ àwọn lọ́mú irú àwọn Àjàyí yẹn sọ fọwọ́ tẹ ìyá wọn lọ́mú dáadáa ọ̀rọ̀ tá bá ń sọ nísìn kò lè wo àwọn Àjàyí yẹn létí
ẹ má blame ẹ, it's never his fault. Wọ́n fọwọ́ tẹ̀ yẹ́ ẹ̀ lọ mú kó tó bí ni. So it will be in support of the olóṣèlú. Kò kí n ṣe fault Àjàyí o. Ẹ jọ̀ọ́ Àjàyí sílẹ̀, kò kí n ṣe fault ẹ̀. Kò ráyé wá ni, kò ráyé lò. Just like I sọ fún Tango. Tango má lọ gbàpò tí, má lọ jà, ó lọ jà nísìn, wọ́n ti pa Tango. Now, Tango, I'm back to you. Tango, tó kù bá ń wẹ̀yìn tó bá máa wò mí, how will you feel? Tó bá jẹ́ pé ara àwọn olóṣèlú ni wọ́n ń rún ìyàwó ẹ̀. Tango, tó kù bá ń wẹ̀yìn, tó bá lè wẹ̀yìn lóòótọ́, tó pẹ́ yẹ́ ẹ̀sán yà òkú máa ń wẹ̀yìn o, òkú máa ń ṣe kíní kan o. Tango tó bá wẹ̀yìn, tó bá lè wẹ̀yìn, tó bá para àwọn olóṣèlú tó jà fún yìí, àwọn ọmọ wọn tó wá débẹ̀ sí náà wá ń rún ìyàwó ẹ̀. How will you feel? Tango tó ti kú àtàyìn tó kù lọ jà fún àwọn olóṣèlú ni o, bí irú Àjàyí yìí ń sìn. Tí mo bá padà bá òun náà tó bá padà kú, tó kù bá ń wẹ̀yìn, tó bá pé àwọn olóṣèlú tó torí wọn kú yìí, àwọn ọmọ ẹ̀ náà wá ń tẹ ìyàwó ẹ̀ ń tẹ̀kùtẹ̀, ni wọ́n ń rún ìyàwó ẹ̀ ní ìrùnkùrùn, gbogbo ibi tó ò lè dé lára ìyàwó ẹ̀, tó ò lè tẹ̀, tó ò lè bà, àwọn ọmọ àwọn olóṣèlú náà wá ń bà. How will you feel? Àjàyí, àbúrò bọ̀dá Tango, wọ́n máa ń rún ìyàwó ẹ̀ o. Àwọn olóṣèlú yìí, àwọn ọmọ ti gba Colorado nílùú òyìnbó mi bí. Àwọn làwọn á ń ṣiṣẹ́ mi bí. Tó bá láwọn ọmọ mi bí, wọ́n ń drive mọ́tò káàkiri ni, wọ́n ń jayé kiri. Wọ́n ti mú sọ́nà bábíìsì. Wọ́n á tẹ ìyàwó ẹ̀ ń tẹ̀kùtẹ̀. Tó bá wá ní ìyàwó ẹ̀ jẹ́ èèyàn Ọlọ́run. Tango, tó kù bá ń wẹ̀yìn, àti wọ́, àtàwọn tó ti lọ. Àtàwọn tó fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní gbé àpótí ìbò. Tó fẹ́ lọ tẹ̀lé àwọn olóṣèlú, tó kù bá ń wẹ̀yìn. Ẹ wá gbọ́ mi. Tí ìyàwó yín bá jẹ́ èèyàn Ọlọ́run, tó bá dú ọdún kìíní, tí ò súnmọ́ ọkùnrin. Tó bá dú ọdún kejì, tí ò súnmọ́ ọkùnrin. Tó bá di ọdún kẹta, àwọn fámílì ẹ̀ máa pè é wípé ṣé ò sí, ṣé ẹjọ́ múlẹ̀ ni. Kódà kó bá ìyàwó ẹ̀ múlẹ̀, Àjàyí máa gbọ́ mi o. Kó bá ìyàwó ẹ̀ múlẹ̀, pọ́kùnrin mi ò gbọ́dọ̀ gorí ẹ̀. Ó fẹ́ gbọ́, àwọn fámílì ẹ̀ wọ́n á lọ sí orí òkè Ajagunṣẹ́gun, orí òkè ogun ti ṣẹ́, orí òkè whatever. Wọ́n á lọ já ìmùlẹ̀ wa àti ìyàwó ẹ̀, wọ́n á ní kọ́kùnrin mi irun. Wọ́n á ní kọ́kùnrin mi báyà kó tẹ́ ní tẹ̀kùtẹ̀. Tó kù bá ń wẹ̀yìn, tó bá wẹ̀yìn, tó bá wá rí pé lára àwọn ọmọ olóṣèlú tó bàbá wọn kú yìí ni wọ́n ń rún ìyàwó ẹ̀. Àjàyí, àbúrò bọ̀dá Tango, what will you do? Ò ní ṣe anything. Wá kàn máa bu yẹ̀pẹ̀ jẹ ni, tó kù inú rẹ̀ lẹ́nu òkú máa ń gbé. Òkú Nollywood nìkan ló máa ra ice cream. Original òkú, wàláì wá kàn máa bu, ò ní ṣe anything ni o. Òkú Nollywood nìkan ló máa ń jẹ ògúnfe ní búkà pẹ̀lú àmàlà. Òkú ẹ̀ ò ní jẹ anything. Tí ìyàwó ẹ̀ bá kọ̀ tó bá pé òun ò ní súnmọ́ ọkùnrin mi, àwọn fámílì ẹ̀ wọ́n á wá àwọn aláàfáà tó gbóná tí wọ́n mọ kùkúṣì tó mọ̀ sà, wọ́n á sà fún ìyàwó ẹ̀. Wọ́n á tẹ ìyàwó ẹ̀ dò, wọ́n á wẹ̀yìn, wọ́n á ranjú fò. Ò ní ṣe anything. Tí ìyàwó ẹ̀ bá kọ̀ tó bá lóun ò nípa kọ́kùnrin mi bá wùn sùn, ọkọ mi, I love my husband. Ọdún kìíní, ọdún kejì, wọn ọbaláwo tó gbóná, tó mu ewé, tó mu egbò. Ọbaláwo adáwùjẹ tó mu ẹnu ẹ̀. Wọ́n á pọ̀ nǹkan pọ̀ fún ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ wọlé pẹ̀lú ọkùnrin mi. Tó kù bá ń wẹ̀yìn. Ẹ̀yin tẹ́fẹ́ pẹ́ pò ti bẹ̀yìn mi, bọ̀dá Àjàyí àbúrò bọ̀dá Tango. Ọmọ àrùn ìyàwó yín o. Ẹ ti wà nù lẹ́lẹ̀. Tó bá wá wẹ̀yìn, tó bá pẹ́ àwọn bàbá tó torí wọn kú yìí. Àbí àwọn bàbá tó torí wọn kú Yorùbáwuyi. Tó bá pẹ́ àwọn ọmọ wọn náà máa ń rún ìyàwó ẹ̀, bọ̀dá Àjàyí ẹ ti kú òun bẹ́ẹ̀ ni. Ẹ bá tẹ lọ́fà like button lórí Facebook yẹn, jẹ́ báwo ẹnu mi lásán. Bọ̀dá Àjàyí ẹ ti kú òun bẹ́ẹ̀. Tó bá pẹ́ àwọn bàbá tó ṣiṣẹ́ fún yìí, àwọn ọmọ wọn náà máa ń rún ìyàwó ẹ̀. Kí ló máa sọ? Wàá kàn ojú kalẹ̀ báyìí ni o. Ó mọ̀ wípé perfume téèyàn bá fowó rà, perfume oní perfume, ìtẹ̀kùtẹ̀ èèyàn máa ń tẹ̀. Ṣé èèyàn ti yá perfume lọ́wọ́ yín lórí? Ẹ bá mi kọ́ síbẹ̀. Ṣé èèyàn ti ọmọ àtúnyà, ọmọ àbàyàwó ẹ̀,
àbàbàjẹ́ ṣé ẹ ti yá ọ̀rẹ́ yín kan ní perfume kó lórí ẹni tí ó bá fowó ra perfume ìtẹ̀kùtẹ̀ ló máa tẹ̀ cologne tẹ́bá yàrá ní cologne saint tí ó bá fowó rà ó máa tẹ̀ ń tẹ̀kùtẹ̀ ni. Thank you for the stars. Ó máa tẹ̀, thank you, God bless you for owó kan tán ẹ ṣe ṣẹlá jọmbù ó máa tẹ̀ ní tẹ̀kùtẹ̀ ni ìyàwó ẹ̀ wọn ò ní fẹ́ ìtẹ̀kùtẹ̀ ní wọ́n máa bẹ̀rẹ̀ tẹ̀ ìyàwó ẹ̀ wọ́n á tẹ̀ fíìn wọ́n á tẹ̀ dò wọ́n á ranjú pò ó ní ṣe anything. Tango back to you tó bá rí data tó fi ń wò mí látọ̀run back to you tó lè mi ò sí ìtọ́ tí mo fẹ́ wá ń sìn bí ẹ ti máa lọ 100 years kún tó ọjọ́ orí mi mo lè máa múra àti máa bọ̀. Tó bá wá rí pé ìyàwó ẹ̀ ó wẹ̀ yòókù wẹ̀yìn lóòótọ́ ó wá pẹ́ lára àwọn ọmọ olóṣèlú náà wá fẹ́ ìyàwó ẹ̀ sílé pé wọ́n ti ẹ̀dọ́ ìyàwó títí wọ́n tún wá padà fẹ́ sílé wọ́n wá sọ fún ìyàwó ẹ̀ pé àwọn ò fẹ́ rí ọmọ tọ́ọ̀gì ní vicinity àwọn àbí kò lè ṣẹlẹ̀ ni. Ara àwọn bàbá tó ń jà fún yìí ara àwọn bàbá yìí wọ́n á padà wá fẹ́ lẹ́yìn tó bá ti kú tán wọ́n á padà wá fẹ́ ìyàwó ẹ̀. Ara àwọn ọmọ yìí ara àwọn ọmọ olóṣèlú wọ́n padà fẹ́ ìyàwó ẹ̀ sílé kánsẹ́lá àdúgbò yẹn á rún ìyàwó ẹ̀ chairman àdúgbò yẹn á bọ́ ìyàwó ẹ̀ sùn àwọn áùsù wọ́n á tẹ̀ ìyàwó ẹ̀ ń tẹ̀kùtẹ̀ tábà pé lọ́kìlì ìyàwó ẹ̀ fún àìbóyá wájú ẹ̀ dà ìyẹn náà tún sùn tó máa padà wá fẹ́ ìyàwó ẹ̀ sílé tí ìyàwó ẹ̀ ẹ máa rẹ́rìn náà kírẹ́tẹ̀ rẹ́rìn náà wọ́n à ń sọ̀rọ̀ tó serious ẹ̀ rẹ́rìn ẹ̀yin Yorubawuyi fans mi láìkì yẹn ti rẹ́rìn jù tí mo padà wá fẹ́ ìyàwó ẹ̀ sílé tó wá sọ fún ìyàwó ẹ̀ pé àwọn ò fẹ́ àwọn ọmọ tí ìyàwó ẹ̀ bí fún ẹ wọ́n wá sọ fún pé àwọn ò fẹ́ rí ọmọ tọ́g ní vicinity àwọn wọ́n wá lé àwọn ọmọ ẹ̀ jáde. Tango ṣé àwọn ọmọ ẹ̀ máa ń ti ṣe fìdá prayer àbí kí ló máa ń ṣe àdúrà òkú tó máa láyè ṣe àdúrà òkú fún ẹ wọ́n ní àdúrà sàrà máa ń bá òkú nígbà tí wọ́n bá kọ̀ tó lọ ń gbé àpótí ìbò tó wá mú ìyàwó ẹ̀ tó ń rún ìyàwó ẹ̀ tó wá mú àwọn ọmọ ẹ̀ tó ń lé wọn jáde. Báwo làwọn ọmọ ẹ̀ ṣe máa survive? Ọlọ́run bá mú sàrà àbókù ọ̀rẹ́ bá ṣàdúrà fókù àwọn ọmọ olókù ọmọ ṣàdúrà fókù àwọn ọmọ tí wọn ò rówó jẹun tí àwọn olóṣèlú tó ń bá ìyá wọn sùn tó ti lé wọn jáde. Ta ló ìyá mi wo ló rẹ́rìn fẹ́ wo orúkọ yìí kí tó blọọkù yín ìyá mi Olúwapẹ́ àbíkílẹ̀ mi orúkọ yìí dáadáa. Àwọn olóṣèlú tí wọ́n ń dó ìyàwó ẹ̀ tó wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé àwọn ò fẹ́ rí ọmọ tọ́ọ̀gì ṣé mo pé tọ́ọ̀gì ni ẹ tó fi kú táwọn ẹ bá ń wò báyìí ọmọ ni àwọn ọmọ ẹ máa wà suspicious every time ni ó ṣe wá ń wò báyìí ó ń wò bí bàbá ẹ̀ kí tọmọdé ń wò bí bàbá ẹ̀ báyìí ṣọmọ ẹ yóò ní máa lò bọ́n báyìí pé bàbá ẹ̀ náà máa ń lò bọ́n tó wà láyé ṣọmọ ẹ yóò ní sámi ládàáṣá àwọn náà ràn wọ́n tó ràn ẹ pa o wọ́n wá sọ ọmọ tiẹ̀ di ṣọmọ ẹ yóò ní sámi ládàá. They will be avoiding your children. Àwọn ọmọ padà dọmọ orí títì. Daddy kejì ló ń bọ̀ yẹn. Àwọn ọmọ ti ní daddy kejì ló ń bọ̀ yẹn. Ẹ bá mi share show yìí. Ẹ share ẹ. Ẹ jẹ́ káwọn tó fẹ́ lọ gbé tó fẹ́ lọ jà fólóṣèlú bíi Tango. Ẹni kò bọ́ta. Gíwá wàhálà ọ̀rẹ́ inú yóò dá ẹ dákun ẹ bá mi béèrè tó máa lé àwọn ọmọ ẹ síta mi máa dọ ọmọ orí títì tó máa help àwọn ọmọ ẹ ọmọ táwọn olóṣèlú máa fáwọn ọmọ ẹ tó máa fẹ́ help àwọn ọmọ ẹ tó pátápátá tí wọ́n pé àwọn ti lọ ayé tiẹ̀ ìwọ ti bógun lọ wọ́n wá tún mọ àwọn ọmọ tó bá bí lábẹ́ àwọn ọmọ tí wọ́n tún ti wà lórí oyè ń sìn o ọmọ Àjùmọ̀bí ti wọlé ọmọ kìnnì kan ti wọlé ọmọ kìnnì kan ti wọlé ọmọ Ẹrùfáì ti wọlé ọmọ Abacha ti wọlé ẹ̀pù tó máa yẹ fáwọn ọmọ ẹ̀ ni pé wọ́n wá fún àwọn ẹ̀ ní oríta kan oríta fọ́gò oríta sóbò oríta ọmọkùyà sọnù oríta ọmọkùyà ògbọ́ oríta ẹlẹ́mu ghettos oríta ṣukúṣì oríta malia wọ́n wá fún àwọn ọmọ ẹ̀ lóríta malia wọ́n á ní kó máa gbowó ọ̀kadà èmi kọ́ ni mo sọ o àmọ́ tó máa ṣe nìyẹn wọ́n bàbá ṣàti wọlé wọ́n fún àwọn ọmọ oríta fọ́gò wọ́n ní kó máa gbowó ọ̀kadà ń bẹ̀ láàrin ibẹ̀ òun náà rí ọmọ elépo bíi Yorubawuyi tí ò lọ sí skul àbọ̀ ọmọ oníkìní màmí ń tà ń gbà yẹn ná ọmọ ní sweet òun náà ọmọ yóò ní sweet tí ò lọ sí skul
á kì mọ́lẹ̀ á fún lóyún poverty ń bí poverty lọ ìyàwó ẹ̀ máa tàpàlágà lẹ́gbẹ̀ẹ́ tó bá ní kó tó fẹ́ dìbò óyè òde óyá óyè kalẹ̀ jẹ́ ká lọ ọmọ tiẹ̀ ló ti máa lọ fọ́gò fún àwọn ọmọ tiwọn tí àdá bá tún ba ọmọ tiẹ̀ náà tí ẹ̀nà bá tún wá kú ó parí ìyá onípàlágà ó náà ti bímọ kalẹ̀. Please, thank you. That is the way. Lẹ́yìn àwọn ọmọ Abacha tó wọlé yìí nísìn wọ́n ti pa ọmọ Abacha náà máa bímọ o òun náà tún fẹ́ fọmọ tiẹ̀ síbẹ̀ ọmọ tí onípàlágà bí fọmọ tiẹ̀ òun náà tún dọ ọmọ máa àti ọmọ wá ná Mr. Ajayi mi ní bú ẹ mo ti di born again lọ́wọ́ yìí o mi fẹ́ máa búyàn mọ́ bọ̀dá Ajayi àbí Mr. Ajayi lórúkọ ẹ wá èló ni fámìlì ẹ jẹ́ fámìlì àwọn olóṣèlú. wọ́n lè bá mi share fídíò yìí God bless you àwọn tí wọ́n ní ká share fídíò yìí ká share ya bọ̀dá Ajayi èló ni fámìlì ẹ jẹ́ fámìlì àwọn politician tó yẹ pé ìran tiẹ̀ ló fi ń dúró ẹ̀mí àwọn ìran tiẹ̀ ló ń lò ó dìbò wọ́n ti mẹ́ni tó máa wọlé ẹ̀jẹ̀ tiyín nìkan náà need bọ̀dá Ajayi àbúrò bọ̀dá Tango ẹ dìbò wọ́n ti mẹ́ni tó máa wọlé ẹ̀jẹ̀ tiyín nìkan ni wọ́n need láti fi boost admission wọn báńkì w tó ń kọrin ṣèbó dìbò ṣèbó àwọn èèyàn dìbò fún ṣèbó wọlé ṣèbó ń pèsè orí íńtánẹ́ẹ̀tì bu wa la rí báńkì w àwọn èèyàn ti congratulation ojú wa báyìí náà tún gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ it's all about dollars mo sọ fún yín pé wọ́n ti hàn Àtíkù ti hàn 200 àbí èlò náà hàn ná $200 àbí $20,000 náà hàn tẹ́lẹ̀ l'Àtíkù hàn tẹ́lẹ̀ mo wá pé orí show mi pé orí page mi pé ó ti di $35,000 o $35,000 US dollar not Canada dollars ni wọ́n hàn káàkiri sí fáwọn delegates $35,000 èló ni $1,000 ní Nàìjíríà $610 610,000 naira ó ní $1,000 wọ́n wá há 610,000 lọ́nà 35 èmi ò kàwé o ẹ̀yin tẹ́ kàwé lọ calculate ẹ̀ $1,000 ó ní 610,000 naira wọ́n wá há $35,000 fún èèyàn kọ̀ọ̀kan bọ̀dá Tango next bọ̀dá Tango tó tún fẹ́ lọ gbàpò tí ìbò tó fẹ́ lọ jà fún olóṣèlú èló náà fún ẹ èló ni iye tí wọ́n fún ẹ ó lè sọ̀rọ̀ àbí ó ń wò mí tí bá kún ẹ ní kò ní mú $10,000 is over 6 million 6 million mẹ́ta that's 18 million plus they are sharing over 20 million over 20 million ni wọ́n share fún àwọn delegate nísìn bọ̀dá Ajayi tó wá bú mi lórí kí n tó ní stop making noise bọ̀dá sà èló náà fún family yín 20 ẹgbà o 20 million náà fáwọn èèyàn sìn o 20 million èló ni family Tango sìn tó má péyàwó Tango 20 million ní lọ fi tọ́jú àwọn ọmọ ẹ̀ wọn ò ní fún ìyàwó Tango ní 1 million bọ̀dá Ajayi tẹ́yìn náà bá gbàpò tí wọ́n bá kó fún yín tí wọ́n dà yín ní pọ́ǹpì lẹ́yìn ọrùn tí wọ́n fìbọn fọ́ ẹgbẹ́ orí yẹn ó fọ́ká síbẹ̀ orí yẹn ó túká síbẹ̀ ó lẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀ tó bá fìbọn fọ́ orí ẹ̀ bọ̀dá Ajayi 160 wọn ò ní fún ìyàwó ẹ̀ ò bá bú mi ò bá sọ pé stop making noise ẹlẹ́nu yíya bíi gbá ẹlẹ́nu fífẹ̀ ẹlẹ́nu kìíní kan wọn ò ní fún family ẹ̀ ní 160 gbọ́ over 20 million naira ni wọ́n ń pín nísìn ibo ni wọ́n ti rí owó yẹn láyé pandemic ló ná fún yín ayé pandemic ló ná fún yín make a shock ọ̀nà
àṣírí tẹ́ẹ̀mù wa tún sọ fún yín ilẹ̀ Haúsá ẹ̀pọ́n fún wọn lówó because Haúsá gàwúrí gàwó ọ̀nà owó lọ́jà Haúsá. gàwúrí gàwó ọ̀nà owó lọ́jà Haúsá àmẹ́yìn ẹ̀yin Yorùbá wọ́n mọ̀ pé láìkì pàtí wọ́n fún yín lákàárọ̀ ọ̀pá mẹ́fà tí wọ́n ti dà nǹkan lé lórí wọ́n fún yín ní sẹ̀mó tí ò ní báyìí wá sáyé ẹjọ́ mi wá ní kẹ́ máa jẹ́ àwọn ọmọ wọn ti wọlé o àmọ́ ní agbára Ọlọ́run ọba ní agbára Ọlọ́run ọba ẹ bá mi ṣàmì sàdúrà mi $35,000 not Canadian dollars American dollars ni ìyá mi tó ń bèrè pé $35,000 kẹ̀ ìyá mi Àṣàbí $35,000 ni wọ́n fún èèyàn kọ̀ọ̀kan nísìn kì í jẹ́ Canadian dollars o US dollar Àjàyí wá síbi ó wá ń bú mi ní dẹ́ lóhùn aláì mo ti bọ́ọ̀nì ègè mi ni màá bí èbúmọ̀ Ọlọ́run ọba má kọ́ ṣàlàyé fún ẹni ipe tó bá ju pọ́ǹpì sí ẹ lẹ́yìn ọ̀run tí èké bá fọ́ ẹ ní orí dànù títí torí ẹ fọ́ká síbẹ̀ ọ̀ní fún ìyàwó ẹ ní sísì Alhaji Sheriff ọwọ́ yẹn máa lọ sókè o àpò yín ò ní gbẹ ṣe bọ̀dá Àjàyí Ọlọ́run ọba ẹ bá mi ṣàdúrà ẹ bá mi ṣàmì ṣàdúrà mi ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣàdúrà ẹ bá mi ṣàmì kí 2023 tó kó tó bẹ̀rẹ̀ ìbò òfò tó wá sí táyé wọn wá dì kó tó bẹ̀rẹ̀ ìbò ayé wọn táwọn bọ̀dá Àjàyí máa lọ bá wọn agbápòtí Ọlọ́run ọba abẹ́ ni a fi ànábì Muhammad sallallahu alayhi wa sallam a fi bẹ́ẹ̀ a fi Mọ́kà a fi Mọ̀dínà a fi Káàbà a fi bẹ́tì láti a fi bẹ́ẹ̀ a fi Sàfà àti Mọ́ríwá a fi bẹ́ẹ̀ Ọlọ́run ọba o kí Yorùbá nation ti dúró kí wọ́n tó bẹ̀rẹ̀ orí burúkú wọn ní 2023 Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ẹ bá mi ṣáàmì ẹ bá mi ṣáàmì kí Yorùbá nation ti dúró kí 2023 kàtírèsì àsíá wa kàtírèsì fúláàgì wa ní agbára Ọlọ́run ọba kí wọ́n tó bẹ̀rẹ̀ orí burúkú wọn ní 2023 Ọlọ́run ọba o a fi Jésù Kristi bẹ́ẹ̀ Jésù Kristi ti Násárẹ́tì ọmọ Mèrí ọmọ Jósẹ́fù a fi bẹ́ẹ̀ lórúkọ bàbá tọmọ tìdàpọ̀ tẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó gba fúláàgì wa kó rẹ̀ ìṣẹ̀ sókè fún wa ká bá wọn nípinnu àgbákò aburú kí Yorùbá nation ti dúró ká ti wà ní orílẹ̀-èdè Yorùbá nation wa kí 2023 tó ṣàmì ni àbẹ́ ẹ̀fẹ́ ni àwọn èèyàn ti jẹ́ bí gẹ̀ẹ́sẹ̀ mi adúpẹ́ Ọlọ́run Elédùmarè o àwa pè ẹ́ a pè àwọn alálẹ̀ Ṣàngó Èṣù o Ọbàtálá o Ọya Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ìyá mi awẹ́dẹ́ bí ẹ̀ ń wẹ mọ́ Yemọja Yemọrọ̀ ìrókò Olúwéré a pè yín a pè gbogbo alálẹ̀ Yorùbá pátá ẹ dìde ẹ jà fún ìran wa àbá wọn ná $35,000 sí o 20 million náà há níbi tí ebi ti ń pa wá tíyà ti ń jẹ wá tí ò sí security àwọn wa ò rí school lọ àwọn asú owó tí wọ́n ń bèrè tó 1 billion ìbẹ̀lẹ̀ yẹn kọ́ sí ń kó 450 billion jẹ́ náà ti há 20 million ṣe rí iye mọ́tò tí Wike rà apẹ̀yìn alálẹ̀ Yorùbá ẹjọ́ Ọbàtálá ọbàtá àṣà ọba takuntakun lóde ìrànjẹ Ṣàngó Olúkòso àyàrá àánú àkàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu èéfín iná dàndá láyé Ṣàngó iná ń bẹ lọ́dọ̀ Ṣàngó lóde ọ̀run apẹ́ Ògúnlákayé Ọ̀ṣìmọ́lẹ̀ onílé kọ̀ǹgùkọ̀ǹgù òlé òde ọ̀run ẹ dìde bá wa gba ilẹ̀ Yorùbá fún wa mẹ́ta lọ́kọ̀ọ́kọ́ mẹ́jọ lọ́kan ni ẹ bá wa gba ilẹ̀ Yorùbá o ẹ̀yin alálẹ̀ apẹ̀yìn ẹ̀yin ìyá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin afíjú ẹyẹ tí ń jẹ ní gbangba ẹ kì í ṣàdúrà ìyẹ̀wò ní 3-1 tẹ́ ń sọ ẹ̀yin ìyá mi ẹ̀yin àbẹ̀ ní afíjú obìnrin ẹ̀yin ọlọ́jà àrẹ̀mọ lójú àrẹ̀mọ ọlọ́mọ àrẹ̀mọ ẹ̀yin ìyá mi mo pè yín ẹ jọ̀ọ́ ẹ dìde fún wa torí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ wo amọ̀pá sí kẹyìn sí yín àti lọ gbẹ̀sìn àmọ́ ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ bá wa gba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó bá wa rẹ́sì fúláàgì wa ẹ bá kó bá wa rẹ́sì fúláàgì wa ká dúró ilẹ̀ Yorùbá wa àfi báwọn olórí burúkú ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ tí rí fídíò tó wà lórí
bàbá mi jọlá jọmbù ẹ̀yin náà tún wá ń jọ ìwé pè mí 3 in 1 kò dá báyìí o ẹ jọ ẹ bá wa gbalẹ̀ Yorùbá ṣé ẹni tẹ́ ti wo fídíò tó wà lórí wọ́ọ̀lù Yorubawuyi ibi tí wọ́n ti ń ka ìbò 1 2 15 25 30 37 35 39 200 èèyàn tó wà lórí bùkínì yẹn wọn pé 30 wọ́n dẹ̀ fi ka ìbò 200 wọ́n kà wọ́n tó wọ́n tọ̀n tẹ́ bá wo fídíò yẹn dáadáa lórí wọ́ọ̀lù mi ẹ rí pé àwọn èèyàn kan ni wọ́n ń tọ̀n àwọn obìnrin wọn nìyẹn ẹ tó bá wo fídíò yẹn dé end á rí ibi tí àwọn ọkùnrin wọn ti wà nínú ilé èèyàn kan ló ń tẹ ìbò sórí ballot paper èèyàn ẹyọ kan mẹ́ta lọ́kàn kọ Mohammed ti máa gba yín lójú mẹ́ta lọ́kàn àbí kí ló ń jẹ ìfáǹsì mi yín pàápàá tí máa bá èèyàn ẹyọ kan ló ń tẹ ìbò sórí ballot paper ẹ jọ̀ọ́ èèyàn alálẹ̀ ẹ gbà wá èèyàn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ gbà wá ẹ̀yin èèyàn Yorùbá nation ní kẹ́ ṣe níbi tí àwọn tí ní máa ní kẹ́ lọ mú 1 million wá kẹ́ tó rọ hospital lò tí wọ́n ti máa ní kẹ́ lọ jí àpótí ìbò níbi tí election ti máa wà tí ò ní jẹ́ election lẹ́yìn ikú bàbá Abíọ́lá kò tí sí election mọ́ Nàìjíríà selection ni wọ́n ń ṣe ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ mo kúnlẹ̀ no retreat no surrender ẹ ṣe èyí tẹ́ bá mi ṣe àṣewà ẹ ṣe o ẹ pamọ́lẹ̀ ẹ jọ̀ọ́ Mr. Túndé mi ò ṣàwọ̀ ẹ ní dààmú o kí ni mo mọ̀ kí lọmọdé mọ̀ ẹ jọ̀ọ́ mi ò mẹ́ni tì ní o Wike 36 buses àwọn bọ́ọ̀sì yẹn millions of naira lọ́tà àwọn bọ́ọ̀sì yẹn o 36 ẹ̀ ní Wike ló gbé wá síbi election Iléyá o Iléyá ọmọ Yorùbá o Iléyá tí a kò bá mọ bí à ń lọ ṣèbó yẹ ká padà sílé àti ẹ̀ tí mo bí tá à ń lọ àti mo bí tá à ń lọ sílé ni Yorùbá ni mí ọ̀rọ̀ Ifẹ̀ ni mo ń sọ èdè ni mo ń sọ èdè Ifẹ̀ èdè làwọn bàbá wa sọ èdè kan làwọn bàbá wa ń sọ nílé Ifẹ̀ kó tó di pé Yorùbá wà di Yorùbá general lè tá à ń sọ yìí èdè ọ̀rọ̀ Ifẹ̀ làwọn bàbá wa fi bára wọn sọ̀rọ̀ ó ti yé yín kí fóònù tó dé àròkò làwọn bàbá máa ń lò ọ̀làjúdé làwọn ń gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn ń gbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ gbàgbé gbogbo ohun tá a dáyé bá civilization ló yẹ ká gbàgbé ohun tá a dáyé bá wọ́n jẹ́ ń fi Kùránì àti Báíbù búra fáwọn olóṣèlú wa ní wọn ò fi Ṣàngó kógun pa wọ́n dànù tó bá ti kó wa jẹ́ wọn ò fògún búra fún wọn wọn ò lè fògún búra fún wọn because civilization ti dé ọ̀rọ̀ Ifẹ̀ ni mo ń sọ o mi ò pọ̀ mi ṣe mẹ́ta lọ́kàn o ẹ̀yin tẹ́ ṣe nǹkan náà mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ ṣe nǹkan náà Yorùbá nation la fẹ́ ẹ bá mi ṣàmì sàdúrà yìí ẹ bá mi ṣàmì sàdúrà yìí àmì ni gàrí tíra àdúrà èmi náà Sunday lè mọ Ìgbòho òòṣà ó ní Christian lòun ó kàn jẹ́ ìbílẹ̀ ni Muslim lèmi náà àṣẹ́gun ẹ ṣe àwíṣe àfọgbóhùn Mùsùlùmí ni mí o Mùsùlùmí ẹ lè pa mí Mùsùlùmí ni mí o Mùsùlùmí ni mí àwíṣe àfọgbóhùn ọlọ́wọ́ alálẹ̀ ọlọ́gbọ́n orímọ̀lẹ̀ tó wà nílẹ̀ Yorùbá pátápátá mo kí yín ṣé Olúwo ni àbó Olúwo God bless you àwọn bí Olúwo ni àwọn Olúwo àsápè tí ń dá mi lóhùn àwọn alábẹ́nú àsásí Olúwo àsápè mi ní jọjọ àwọn Olúwo àsápè mi ní jọjọ wọ́n ti ń dá mi lóhùn a ṣeéṣe ọlá àwọn ìyá mi Àbẹ̀ní Ajíbọ́lá Ẹ̀dán ọ̀rọ̀ tó ń gbẹ́ni lódì tó ń kún yùmùyùmù ẹ jẹ́ máa lọ mo ń bọ̀ ẹ ṣe gbẹ́ni tẹ́ fún ministers ọwọ́ yẹn máa lọ sókè àpò ṣẹ́ṣàmùrà ò kì í gbẹ òkè lọ́wọ́ yẹn máa rú sí ẹ̀yin tẹ́ ẹ̀rọ adẹ́tà tẹ́ fi ń wò mí iwájú báyìí lọ́pọ̀ ẹ̀bì tí máa ń ré sí iwájú náà lè máa lọ sókè sí lágbára Ọlọ́run ilé yẹn máa kún fówó ọ̀rẹ́dẹ̀ yẹn máa kún fọ́mọ àlàáfíà àrísìkì bá lọ̀rọ̀ àfilẹ̀ mi àti yín ṣèbùgbé ní ti lérò kú jáde
àdẹ̀ ní ti ta òkú wọlé lágbára Ọlọ́run ọba à ń lọ à ń bọ̀ ẹni tó bá ní ká má bọ̀ láà ní dé bá I love you ẹ má lọ gbé àpótí ìbò. Why are you mocking our 3-in-1? Bísóyè ṣẹ́yìn ò mọ́ọ̀kì mi ẹ lọ́wọ́ mi jòkó síjọ́ àwọn àgbàyà burúkú yìí àmì Jésù jàre ìyá mi àmì lórúkọ Jésù orí ẹ̀fẹ́ tí mo bá tọ́ ọmọ ti dàpọ̀ tẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí kó gbomi ju wa lọ́wọ́ omi jẹ́ kó gbọ̀kan wa lọ́wọ́ òṣùbù kó gbẹ̀mí wa lọ́wọ́ òṣè orí wa ká má ṣe dìrù orí ẹ̀fẹ́ tí mo bá tọ́ ọmọ lórúkọ Jésù Kristi Olúwa wa Dàńsákì Ìgbòho Òòṣà Sunday Adéyẹmọ Àdìsá mo kí ẹ kí bàbá mi ẹgbẹ́ni tẹ́ ń wò mí ẹ ní ṣubú dànù o abeg don tire jàre ẹ yẹ kí n máa lọ kí n má waste data yìí mo ti sọ̀rọ̀ a tún máa sọ̀rọ̀ à ń lọ à ń bọ̀ ń bọ̀ nù mi ò rí ṣe mo ti gba ọmọ yìí o èmi náà greet yín jàre you greet me I greet you ẹ jọ̀ọ́ Association of Yorubawuyi amẹ̀bọ Ṣọlá Jọ̀ǹbù ẹ ṣọ́ ara yín èlé máa jẹ́ ṣé àmàdà àwọn amẹ̀bọ mo fẹ́ print ID card àwọn amẹ̀bọ tọ́lọ́ bàbá mi wàhálà yìí pọ̀ ẹ ní fẹ́ kí n lọ mo fẹ́ print ID card àwọn amẹ̀bọ Yorubawuyi Association of amẹ̀bọ kẹ́rẹ́dì àti join ni kò nídìí owó ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni a máa ṣe lórí Facebook Yorubawuyi a máa tag yín ẹ bá ti fẹ́ join amẹ̀bọ ọlájúwọ̀n ẹ ṣe wàhálà yìí ṣé ẹ̀yin Yorubawuyi fans ọ̀rọ̀ yìí ti sú mi wàhálà yìí bàbá mi Ṣọlá Jọ̀ǹbù amẹ̀bọ lẹ́yìn náà Grace kí ló ń pè yín lẹ́rìn ó ti lẹ́tìkẹ́ o ó ti lẹ́tìkẹ́ Lawali versus Atiku ló wà ń bẹ̀ ń sìn o màá post kíní kan sórí Facebook mi bóyá lálẹ́ ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n fún ní token tí ẹ tún lọ bá wọn gbé àpótí ìbò let's be serious for now màá post ibi tí bóyá lálẹ́ àbí lọ́sàn-án yìí màá post ibi tó yẹ pé wọ́n ti fi kí lorúkọ ẹ̀ àwọn tó bá lọ sí Kútọ́nù ló máa ń taṣọ Kútọ́nù yẹn tó bá lọ sí Kútọ́nù àwọn black bag tó máa fi taṣọ ní Kútọ́nù yẹn àwọn black bag yẹn máa post ẹ̀ níbi tí àwọn Gàmbàrí tí wọ́n ti gbé bẹ́ẹ̀lì owó tí wọ́n ti hàn fúnra wọn Rachel count me in amẹ̀bọ nìyí máa post àwọn Gàmbàrí who is the president of amẹ̀bọ wàláhì ẹni tó sọ bẹ́ẹ̀ la máa fi jẹ president wàláhì tó kọ yín bá lọ máa wá ọkọ yín Adéyẹmí ẹ̀yin ni president àwọn amẹ̀bọ ẹja serious bóyá ẹ̀dẹ̀ sí rí tẹ́tẹ̀lẹ̀ ibi tí àwọn Fúlàní tí wọ́n ti gbé bẹ́ẹ̀l wàláhì ẹkún lókù tí mi lè máa sun báàgì tó máa fi lọ aṣọ ní Kútọ́nù black bag yẹn ni wọ́n fi di owó sí tí wọ́n ti hàn fúnra wọn ìwọ tó fẹ́ lọ jà fún olóṣèlú mo fẹ́ serious báyìí ìwọ tó fẹ́ lọ jà fún olóṣèlú ó ṣe wò wípé Yorùbá nation ló yẹ kó dìbò fún ó ṣe rò pé bí táwọn olóṣèlú ìgan lọ àwọn gan wọ́n yíra wọn lọ́rùn ẹni tó wọlé ní Imo State bí mi rántí tó wọlé fún Facebook kò lè jẹ́ kí n post ẹ̀ ni tó máa fi di àárọ̀ àná wàláhì wọ́n ti pa títì náà ti bá òkú ẹ̀ títì náà ti bá òkú ẹ̀ báńkì w ọmọ Yorùbá ni tí wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ ṣé inú ẹ̀ máa dùn ṣínà pẹ́là àwọn bàbá pẹ́là tó wà ní àṣù ní sí wọn fún ní tíkẹ́ẹ̀tì mo wà lórí péjì mi tó náà ti ń lament ṣé inú tiẹ̀ náà máa dùn 2023 wọ́n ní ẹ̀yin ìyá kankan wá lọ dìbò ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi ẹ̀yin tẹ́ bá mi rí fídíò ẹ bá mi sẹ̀lẹ̀ sáwọn ìyá mi àtàwọn bàbá mi ẹni mo ní kàn jò pé mo ń bẹ̀ wọ́n mi ìṣakọ mi ẹ pé mo ti born again kí ló tẹ̀ ń rẹ́rìn náà ó ní amẹ̀bọ kẹ̀ ó ní amẹ̀bọ ó ní sẹ́ńtà jíjí àwọn máa bẹ̀rẹ̀ ní sẹ́ńtà ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi jàre a máa sọ̀rọ̀ gidi ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ gidi ẹ jọ ẹ̀yin tẹ́ bá ní àwọn èèyàn ńlẹ̀ ìtàwọn láàbùrọ̀dù ẹ bá wa you saw it God bless you
post. Mo ti post ti Shina Peter, Shina Pella. I posted it since yesterday. Wọ́n sì ticket ti Shina Pella. Ẹ tó wà ní house o, sitting ni o. Ó wà ní house. Ara tó wà train lọ. Bí mo ti bá yín sọ̀rọ̀ yìí, train ló ń kọjá lórí mi. Train ló ń kọjá bí mo ti bá yín sọ̀rọ̀ yìí. Olóṣì wọn, ó wà Nàìjíríà. Wọ́n ní fọwọ́ yẹn ṣe wọn kan. Màá post ẹ̀ fún yín. Irú Shina Pella tí wọ́n yẹ kó lọ sí house mọ́. Ó wà lórí kíní, wọ́n dẹ̀ gba paper ẹ̀. Wọ́n gba ticket ẹ̀. Ṣé nu tí ẹ máa dùn? Mo jà pé kí ni mo fẹ́ sọ. Àkọ́bí Òṣùpá. Ẹ bá mi hashtag Àkọ́bí Òṣùpá. Àkọ́bí Òṣùpá jáde. Ó lóhùn ti kọrin, òun kọrin kí Sunday Igboho. Ó lóhùn kọrin fún Yorùbá Nation. Ó ní Tinubu wá ń pè òun pé ẹ jẹ́ advice òun ṣé kóun lọ kọrin. Àkọ́bí Òṣùpá jọ lọ kọrin fún Tinubu. Àkọ́bí Òṣùpá jọ lọ kọrin fún Tinubu. Ayọ̀ǹda ẹ̀. Wàhálà kò ń ṣèbínú, ó ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni. Ó ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni lọ kọrin fún Tinubu. Gba owó tiẹ̀ náà. National cake ni. Ìwọ náà gba tiẹ̀ ń bẹ̀. Ìwọ ò tí yó. Ebi ṣì ń pa àwọn bí Yorubawuyi. Èmi ò kàn kí ṣe musician ni. Ìwọ náà lọ kọ àwọn tá à ń bú. Àwọn yẹn ni àwọn tó yẹ pé wọ́n ti jẹ, wọ́n ti yó. Àkọ́bí Òṣùpá, àwọn tá à ń sọ̀rọ̀ sí, àwọn làwọn tó yẹ pé wọ́n ti jẹ, wọ́n ti yó, wọ́n ti bẹ́, wọ́n ti jí owó sàkáǹtì wọn. Àwọn yẹn là ń sọ̀rọ̀ sí. Ìwọ náà ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ìwọ náà lọ gba tiẹ̀ lọ́wọ́ Tinubu, kọrin fún Tinubu. Ṣé ẹ support Àkọ́bí Òṣùpá kó kọrin fún Tinubu àbí kó kọrin fún Tinubu? Àkọ́bí Òṣùpá, dẹmọ ọmọ wà. Bó rojú mi, ṣòrókùn mi, dẹmọ ọmọ wà. We all know pé ọmọ Yorùbá tàtà ni ẹ́. A mọ̀ pé Olúfimọ bàbá ẹ̀ gan, ọmọ Yorùbá gidi ni. We all know pé ọmọ Yorùbá tàtà ni ẹ́. Àkọ́bí Òṣùpá, ohun tó ṣe fún Sunday Igboho kò lè tán láéláé. Kò lè tí láéláé. Tẹ́lẹ̀ mi bá ṣe orin lẹ́yìn yẹn, a máa tọ orin yẹn lẹ́yìn ni. Ohun tó ṣe fún Yorùbá Nation, orin ni. Àkọ́bí Òṣùpá lọ gba kúkúṣì tiẹ̀ náà. Ẹ bá mi gé bíbí, ẹ bá mi sẹ́lẹ̀ sákọ́bí Òṣùpá. Ẹni kó lọ gba owó tiẹ̀ náà. Ẹ láyọ̀ǹda ẹ̀. Lọ gba owó lọ́wọ́ Tinubu. Tó lórí mi bá pè ẹ́, àbí olóṣèlú bá pè ẹ́, kọrin fún wọn. Gba owó tiẹ̀ náà, ẹ̀tọ́ ẹ̀ ló ń gbà. Owó tó wà lọ́wọ́ kọ̀ọ̀kan nínú wọn tó bá fún 10 million. Owó wá sì wà lọ́wọ́ wọn. Amẹ̀bọ ìsàwà ọbì. Àkọ́bí Òṣùpá lọ gba owó tiẹ̀ náà. Kò sẹ́ tó máa bínú sí ẹ. Ó ti try fún Yorùbá Nation. Àdẹ̀pọ̀ ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Lọ gba owó tiẹ̀. Gba owó kọrin fún wọn. Jẹ́wọ́ wọn mọ́lẹ̀. Àmọ́ dẹmọ ló wà. Bọ́n lójú rẹ̀ ṣé òríkùn rẹ̀ dẹmọ ọmọ wà. Àmọ̀ pọ̀ ọmọ Yorùbá gidi ni ẹ́. Bí tiẹ̀ kọ́ là ń sọ. Bí tàwọn olè alájẹbọrọ̀, alájẹbẹ́níkùn. Tí wọ́n ti jí owó sàkáǹtì wọn tí kò tó wọn. Wọ́n tún ṣì tún campaign. Àwọn là ń sọ. Let him go. Yes. Yes. Àkọ́bí Òṣùpá, people are supporting you. They say you should go. Go and call for Tinubu. Lọ kọrin kó gbowó tiẹ̀ náà. Lọ gba owó gidi. Má ṣàjú. Nítorí ẹ̀bí mi nínú pé kó gbowó kékeré lọ́wọ́ máa ṣépè fún ẹ ní Àkọ́bí Òṣùpá. Tó bá fi lè gba owó kékeré lọ́wọ́ wọn, wàláì, máa bọ́ta fún ẹ ní gba owó gidi. Mi ò ní kó fún mi nínú ẹ̀. Mi ò tọrọ. Iṣẹ́ agbègbè tí mo ṣe bí ó tẹ́ mi lọ́rùn. Lọ gba owó gidi, ẹ̀tọ́ tiẹ̀ náà ni. Ẹ̀tọ́ ẹ̀ ni go and collect wọ̀tọ̀wọ̀tọ̀ money. Wọ̀tọ̀wọ̀tọ̀ ìdé bàbá hand. Wọ̀tọ̀wọ̀tọ̀ bullion fan. Wọ̀tọ̀wọ̀tọ̀ bullion fan dé ibo body loan. Àkọ́bí Òṣùpá, go and collect wọ̀tọ̀wọ̀tọ̀ money, go and collect your own. You are an upcoming. Any upcoming artist tó bá fẹ́ lọ gbowó lọ́wọ́ wọn, ẹ lọ gbowó ẹ̀yin upcoming. Ẹ lọ gba ẹ̀tọ́ yín. Go and collect ara destiny yìí tí wọ́n gbà ni. Àmọ́ tó bá ti lọ campaign fún wọn ọjọ́ Àkọ́bí Òṣùpá. Ẹ má rẹ́rìn o. Àkọ́bí Òṣùpá tó bá ti lọ campaign fún wọn ọjọ́ mo bẹ́ẹ̀ ni. Wá bulletproof tó lágbára. Kò bá jẹ́ bulletproof olóyìnbó. Kò bá jẹ́ bulletproof oní Yorùbá. Wá 2x2 kí ni wọ́n á pè náà? Òkígbẹ́. Wá oògùn òkígbẹ́. Oògùn àdágbẹ́. Oògùn àmàgbẹ́. Oògùn ìbọn gbẹ́. Ṣáàbù pé ó di rẹ̀ dáadáa. So wàá ṣàlàyé fún wọn pé mo wà kọrin fún yín o. Ẹ fún mi lówó gidi. Wàá lè ṣe oògùn sára ẹ dáadáa. Wá àwọn bodyguard tó máa protect ẹ o. O ní ṣìrìn bàbá mi. O ní ṣorin kọ. O ní dààmú. Go and collect your own wọ̀tọ̀wọ̀tọ̀. Owó wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀. Àkọ́bí Òṣùpá,
money dey grand, money dey, owó yẹn wà nílẹ̀, money plenty for Nigeria. Go and collect your own, collect your money, go and sing for Tinubu. Go, I support you, I will help you play it. Go and sing for Tinubu, lọ campaign fún wọn. A ti mọ̀ pé àwọn Fúlàní ò ní gbé fún wọn. I still dey work o. A mọ̀ pé àwọn Fúlàní ò ní gbé fún wọn. So lọ kọrin fún wọn kó lọ gba tiẹ̀ náà. Lọ kọrin fún wọn kó lọ gba tiẹ̀ Àkọ́bí Òṣùpá. Fúlàní ò ní gbé fún wa, àwa náà mọ̀. Wọ́n kàn fẹ́ dara wọn láàmú ni. So ire o, ire o. Kí ló kẹ́? Ìṣọ́ra tó Àkọ́bí Òṣùpá. Wọ́n ní kó wá ìṣọ́ra tó gbóná. Wọ́n ní kó wá ìṣọ́ra tó gbóná. Bí àwọn àfòràn ọwọ́ oríṣiríṣi gbẹtúgbẹtú kó jẹ́ kó mú kó sí. Ní tó máa fi tó ẹnu ẹ̀. Tó máa fi sa orí. Tó máa gbé síkùn. Tó máa gbé síkùn pé ọ̀gá ẹ̀ ẹbọra lọ̀gá ẹ̀ Òṣùpá pé bàbá bára ẹ máa ṣe ó máa ṣàlàyé ó máa fọ̀nà ẹ̀ irúmọlẹ̀ Òṣùpá Saheed Òṣùpá irúmọlẹ̀ bàbá wà ní DC báyìí sí oúnjẹ ayé orí ẹ̀. Collect money, go and collect money. Àkọ́bí Òṣùpá, we support you. Go and collect your money. Ẹ̀tọ́ ẹ̀ ni. I am very sure pé o lọ sí school abroad. Wọn ò fẹ́ opportunity láti lọ sí school abroad. Owó yẹn dẹ̀ wà nílẹ̀. Sọ́ra àwọn owó ẹ̀ tó wà nílẹ̀ ní lọ gbà. Àmọ́ I am not. No, you say I don't need to cast the guy. Wait. You say, madam, you don't need to cast the guy. I'm not casting him. He made a video and somebody sent it to me. Ó wá sọ pé òun ti kọrin fún Yorùbá Nation. Òun kọrin kí Sunday Igboho wà ní Abidjan. Bẹ́ẹ̀ ló ti ṣe fídíò yẹn. Ó wá ní Tinubu ní kó wá kọrin fún un. Ṣé kó òun lọ? Ó ń béèrè fún opinion ni. Mo dẹ̀ pé àwọn máa fẹ́ bu pé Àkọ́bí Òṣùpá náà ti lọ. But ẹ jẹ́ ká rò dáadáa. Àkọ́bí Òṣùpá upcoming ni. Upcoming ni. Ó ní talent. Ó ní agbárí. Tó bá pé ibi tí ìlú ti dá ni. Orí tó ń kọ orin yẹn máa mọ̀wé. Tó bá pé tó ti sponsor ẹ̀. Kò ní máa jẹ̀yà bẹ́ẹ̀ yẹn kó tó yẹ kẹ́sẹ̀tì. A ti ṣe kẹ́sẹ̀tì oríṣiríṣi because ó ní ọpọlọ, orí dẹ̀ wà ní orí ẹ̀. Àkọ́bí Òṣùpá, go and collect water money. Wàláhì ẹ lè pa mí. Ẹ̀yin Yorubawuyi association of amebo ni iye máa lọ. God bless you. See you next time.